pẹ̀lú bí àwọn alágbára ilẹ̀ haúsá àtàwọn èèyàn pàtàkì ní ilẹ̀ haúsá bí wọ́n ṣe ń fapá jánu wípé láti ọdún bíi méjì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gba ìjọba orílẹ̀-èdè yìí, àwọn èèyàn pàápàá ní ilẹ̀ Yorùbá ló ń kó sípò pàtàkì. Iléeṣẹ́ ààrẹ ní abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fèsì lórí eléyìí o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe àtúpalẹ̀ gbogbo àwọn èèyàn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yàn sípò, tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé àwọn haúsá ìyẹn àwọn ará òkè ọya tí wọ́n ń pè ní Northern Nigeria, àwọn gan ni Tinubu ti fún nípò ju àwọn apá gúúsù ìyẹn Southern Nigeria lọ. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé láti bí ọdún kààbọ̀ sẹ́yìn ní ìgbógunti ti ń dìde látọ̀dọ̀ àwọn haúsá wípé ìjọba àwálòkàn ní Tinubu ń ṣe. Wọ́n ní láti ìgbà tí Tinubu ti dé orí àlééfà, àwọn ọmọ ayé ní ilẹ̀ Yorùbá ni ló ń kó ipò pàtàkì ipò ńláńlá fún láti lè máa jẹ gàba lórí gbogbo ẹ̀yà tó kù. Bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ kó di mọ̀ pé àwọn haúsá tó jẹ́ pé àwọn gan làwọn sọ́dà ààrẹ, tó jẹ́ pé ìbò àwọn ló pọ̀ jù nínú ìbò tó jẹ́ kó di ààrẹ, wọn kò ṣe nǹkan kan fún àwọn. Eléyìí ló sì jẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa jà rànràn nílẹ̀ haúsá. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ilẹ̀ haúsá tó tún jẹ́ sẹ́nítọ̀ láti ìpínlẹ̀ Borno, ìyẹn sẹ́nítọ̀ Ali Ndume, tó sọ̀rọ̀ wípé tí Tinubu ń ṣe ó tako òfin Nàìjíríà nítorí pé òpin ìpín dọ́gba tó ní kí wọ́n máa pín ipò káàkiri igun tó wà Nàìjíríà, Tinubu ò tẹ̀lé. Ńlọrọ̀ yìí mà di wàhálà ńlá. Ọ̀rọ̀ tí sẹ́nítọ̀ Ali Ndume sọ yìí gan ni ló jẹ́ kí gbogbo agbo òṣèlú kó gbóná. Eléyìí ló sì jẹ́ kí ọ̀kan pàtàkì lára àwọn agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, olóyè Báyọ̀ Ọ̀nànúgà, kó fún un lésì wípé kò mọ nǹkan tó ń sọ àti pé ìsọkúsọ òní sẹ́nítọ̀ Ali Ndume sọ pé Tinubu ò fún àwọn haúsá ní ipò dáadáa, àwọn ọmọ Yorùbá àti àwọn apá gúúsù ló ń fún ní ipò. Nígbà tí iléeṣẹ́ ààrẹ tí wọn yóò wá fèsì lórí eléyìí dáadáa, ènìyàn kan lára àwọn agbẹnusọ Tinubu ìyẹn olóyè Sunday Dare ló máa kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára X tó ń jẹ́ Twitter lọ́jọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà náà yìí. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ kò rí bí àwọn haúsá pàápàá sẹ́nítọ̀ Ali Ndume ṣe ń sọ. Ó ní nínú gbogbo àwọn ipò tí Tinubu ti pín láti ọdún méjì sẹ́yìn tó ti gba ìjọba, ó ní gbogbo àwọn ipò tó fáwọn apá gúúsù tó ti wá fún rẹ̀ ó jẹ́ ipò 63 63 appointment. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé ní apá gúúsù ilẹ̀ Yorùbá ni ó ní ipò jù, ìyún èèyàn 26 26 appointees ní Tinubu ló yàn sípò. Bẹ́ẹ̀ ló ní àwọn ìjọ ìyún àwọn South àwọn ló tún tẹ̀lé ilẹ̀ Yorùbá pẹ̀lú ipò 21 appointees. Bẹ́ẹ̀ ló ní àwọn apá Ìgbò, àwọn ló ní ètò kéré jù pẹ̀lú ipò 16 appointees. Ó wá jẹ́ kó di mọ̀ pé ilẹ̀ haúsá èèyàn 71 appointees ní Tinubu fún nípò, èyí tó túmọ̀ sí wípé nǹkan bíi ipò 8 làwọn haúsá náà fi ju àwọn apá gúúsù ti ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ìjọ tó wà níbẹ̀ lọ.